gbogbo ẹ̀yin olókìkí gbogbo ẹ̀yin olókìkí nínú eré tíátà, gbogbo ẹ̀yin olókìkí nínú onífújì, gbogbo ẹ̀yin olókìkí nínú hip hop, gbogbo ẹ̀yin olókìkí nínú eré àpàlà, gbogbo ẹ̀yin olókìkí nínú islamic, gbogbo ẹ̀yin olókìkí nínú olórin christian, gbogbo ẹ̀yin olókìkí nínú ọmọdé, gbogbo ẹ̀yin olókìkí nínú àgbàlagbà, gbogbo ẹ̀yin olókìkí nínú tiktok, gbogbo ẹ̀yin olókìkí nínú facebook, gbogbo ẹ̀yin olókìkí lórí instagram. Ẹ ṣọ́ra ṣe, ẹ ṣeré sá, eré sísá ìmọ̀ ń ba ayé ẹni jẹ́, eré àsájù kì í jẹ́ kéèyàn gùn lẹ́mìí. Ló jẹ́ kí n kọrin pé bá ṣe sún kẹrẹ fà kẹrẹ a máa dé ibi tá ń lọ, bá ṣe sún kẹrẹ fà kẹrẹ a máa dé ibi tá ń lọ. Ẹni gbẹ̀bùrú ẹni ìgbà kọ̀rọ̀ wọn kúkú ní kọjá lé, ọ̀gọ̀ sáré rìn tó fi ń yó, ewúro tó sáré àṣàbábá mọ̀ ní ó fi kú òjijì ṣèfàjẹ́. Bá ṣe sún kẹrẹ fà kẹrẹ a máa dé ibi tá ń lọ, bá ṣe sún kẹrẹ fà kẹrẹ a máa dé ibi tá ń lọ. Ẹni gbẹ̀bùrú ẹni ìgbà kọ̀rọ̀ wọn kúkú ní kọjá lé, ẹni padà lọ́nà ní oníjèrè, ọ̀gọ̀ sáré rìn tó fi ń yó, ewúro tó sáré àṣàbábá mọ̀ ní ó fi kú òjijì ṣèfàjẹ́. Ẹ má ṣeré sá, eré sísá àsájù ìmọ̀ ń ba ayé ẹni jẹ́, òkìkí àwájù ìmọ̀ ń ba ayé ẹni jẹ́, owó àwájù ìmọ̀ ń ba ayé ẹni jẹ́, ògo àwájù ìmọ̀ ń ba ayé ẹni jẹ́. Kì í jẹ́ kẹ́mi gùn ni, ìtumọ̀ ń jẹ́ kéèyàn ṣàgbákò lálìkìyámọ̀. Yóò ní sọ pé bá ṣe ń sún kẹrẹ fà kẹrẹ a máa dé ibi tá ń lọ, bá ṣe ń sún kẹrẹ fà kẹrẹ a máa dé ibi tá ń lọ. Ẹni gbẹ̀bùrú ẹni ìgbà kọ̀rọ̀ wọn kúkú ní kọjá lé, ẹni padà lọ́nà ní oníjèrè, ọ̀gá ò sáré rìn tó fi ń yó, ewúro tó sáré àṣàbábá mọ̀ ní ó fi kú òjijì ṣèfàjẹ́.